a ti sọ fún yín láìmọye ìgbà kẹ́ ẹ tó sọ̀rọ̀ di òótọ́ á pẹ́ ẹ ṣe akọ iṣẹ́ náà lẹ́ ń ṣe lọ́wọ́ tẹ́ ẹ̀ rí ṣe yìí tójú ti là tí gbogbo ẹ mọ̀ pẹ́ni tó máa parọ́ á parọ́ kan á tún máa fi irọ́ kan pa ìkan á máa fi irọ́ kan yí ìkan títí tí ayé máa fi parẹ́ ẹ lè rí irọ́ pa irọ́ náà lẹ́ máa jẹ́ irọ́ òdodo á máa jẹ́ òdodo. Láàjì Àbáàsì olálọ́ tó ń sọ àlọ́ di ìtàn ó wàá kọ́ṣẹ́ ìtàn lọ́wọ́ àwọn tó mọ̀ tàn kó yé parọ́ tàwọn ará ọ̀rẹ́ ọjẹ ọmọ àlè játijàti. tẹ́nìkan bá wá bá ẹ wípé ta ni àgbà ọba nínú Aláàfin àti Ọọ̀ni má dára rẹ láàmú. Gbogbo archaeology evidence pátápátá tí Yorùbá ní Ilé-Ifẹ̀ ni gbogbo wọn tọ́ka sí o. Kódà nínú odù Ifá nínú spirituality wa Ilé-Ifẹ̀ ni o. Gbà wo ni Ọ̀yọ́ dé náà? Tí mo bá fẹ́ joyè báyìí mi ò lè lọ jẹ oyè lọ́dọ̀ Aláàfin o. According to treaty tí wọ́n sáìnì àwọn ìlú tó wà lọ́ndà Aláàfin àwọn ìlú tá a fi bẹ́ẹ̀ gborúkọ wọn mọ́ ni. Ọọ̀ni nìkan ló ní agbára láti fìyàn jẹ oyè from the source. Gbogbo àwọn ọba ńlẹ̀ Yorùbá igbákejì òrìṣà ni gbogbo wọn. Ṣùgbọ́n Ọọ̀ni nìkan ni wọ́n ń pè ní òrìṣà Ọọ̀nirìṣà òòṣà lòun gangan fúnra rẹ̀. Ọ̀yọ́ wá délé ni wọ́n bẹ̀rẹ̀ sí ń wí kátikàti. Ìwọ tó o bá jọmọ Yorùbá àtàtà gbogbo archaeology evidence tó wà online lọ́wọ́ gbogbo ẹ̀ Ilé-Ifẹ̀ ní gbogbo wọn tọ́ka sí o. Ẹni tó bá sì jẹ́ olórí ní Ilé-Ifẹ̀ òun ni olórí ọba gbogbo àwa elédè kan náà yìí. Bá tiẹ̀ wá ń sọ̀rọ̀ Ọ̀yọ́ empire kò ń ṣọ̀yọ́ eléyìí o. Àwọn Ògbómọ̀ṣọ́ ló fún wọn nílẹ̀ ibi tán wà yẹn o. Ní èèyàn mi tó bá jọmọ elédè kan náà bíi tèmi báyìí olórí ọba nílẹ̀ Yorùbá Ọọ̀ni ni Ọọ̀nirìṣà ni o. Anybody lè máa sọ nǹkan tó bá fẹ́ sọ online ẹni kan mẹ́rin wá kọ́ tiẹ̀ fún wa ní archaeology evidence ẹyọ kan péré tó dàrẹ́ẹ̀tì ọmọ Yorùbá sí Ọ̀yọ́ wọn ò ní. Treaty tán rán sáìn àwọn ìlú mélòó ni ṣékìtì wà ń bẹ̀ ni ṣóǹdó wà ń bẹ̀ ni ṣékòó wà ń bẹ̀ ni ṣọ́ṣun wà ń bẹ̀ ni. bẹ́ẹ̀ ṣe mórúkọ Ṣàngó tẹ́ ẹ fẹ́ sọ di tiyín orúkọ Yorùbá náà ẹ tún fẹ́ gbé lórí pẹ̀yìn lẹ ní. Àwọn òwe tá a dẹ̀ ń rí ní online King of Ọ̀yọ́ Ọlọ́yọ̀ ló wà ń bẹ̀ ṣùgbọ́n ẹ change Ọlọ́yọ̀ ẹ sọ di Aláàfin torí kẹ́ ẹ lè tákù Ọọ̀ni ní number 1 o. Ọmọ Èkìtì lèmi ìtàn tá a gbọ́ lẹ́nu bàbá ńlá wa ni wípé a wá láti Ilé-Ifẹ̀ Ọ̀yọ́ bíi ibo o. Gbogbo ìtàn táwa ń gbọ́ a wá láti Ilé-Ifẹ̀ ni. Tó o bá dé ọ̀dọ̀ àwọn tó wà ní outside the country kò sẹ́ni tó máa sọ pé òun wá látọ̀yọ́ Ilé-Ifẹ̀ ni gbogbo wọn ń tọ́ka sí. So wá ìtẹ́yìn Ọ̀yọ́ máa wá délé ní lójijì tẹ́wàá bẹ̀rẹ̀ sí ń dalẹ̀ Yorùbá rú. Ilẹ̀ Yorùbá tó ti ń tò tẹ́lẹ̀ ẹ̀yin ọmọ àlè yìí ẹ fẹ́ dàrú ni. Bàbá dẹ̀ ni a máa bépè fún yín báyìí wọ́n á là ń ṣépè jù. So ìwọ tó bá ń gbọ́ mi tó bá ń sọ̀rọ̀ nípa ilẹ̀ Yorùbá Ọọ̀ni ní number 1 kò lẹ́lẹ́gbẹ́ òrìṣà ní bàbá empire Ọ̀yọ́ àti bẹ̀rẹ̀ àtòpin kò lójú 143 years lọ. Ṣé wàá fẹ́ máa compare àwọn tó ti wà 1000s before ni kò sí bọ́mọdé ṣe lè láṣọ tó lè lákìsà bí àgbà o. Ọọ̀ni ní number 1 ọba. Thank you.